nínú ìdíje ti UEFA Champions League lálẹ́ àná Lionel Messi agbábọ́ọ̀lù fúnkọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG ó ran PSG lọ́wọ́ láti sink Manchester City ìyẹn ní Parc des Princes nílé PSG lánàá tó fi fún Lionel Messi ní first goal fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG ó ṣe ní láàánú wípé battle of owó epo tàbá mọ̀ wípé àwọn tó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG àti Manchester City owó rọ̀gùrọ̀gù náà ni wọ́n ní owó epo náà ni wọ́n ná PSG náà ni wọ́n lékè Manchester City lánàá ọpẹ́lọpẹ́ rẹfúrí lánàá ìyóbá bá wá ọpẹ́lọpẹ́ ségesège Neymar Junior àti Kylian Mbappe tí wọ́n fẹ́ ṣe àdágbà góòyò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ níṣẹ́ ni ara mi kàn ń gbọ̀n jìgìjìgìjì ṣùgbọ́n notwithstanding inú mi sì dùn inú mi dùn with the spectacular performance tí Manchester City ní lálẹ́ àná dépò bí wọ́n ṣe jẹ 2-0 lánàá lọ́wọ́ PSG ó ṣì spectacular àṣìwà òkè ṣùgbọ́n ó ṣe ní láàánú tàbá lọ wo àkàsọ tábìlì nínú sọ̀rí tí Manchester City wà ipò kẹta ní Manchester City wà kọ́lọ̀ ń ṣọ́ wa náà ni o kọ́lọ̀ ń ṣọ́ wa ni látàrí pé Club Brugge àti PSG àwọn náà ni wọ́n wà nípò kíní àti ipò kejì ìyẹn lákàsọ tábìlì UEFA Champions League ìsọ̀rí tí Manchester City wà kò ṣe ṣọ́ọ̀kì yẹn nìkan náà ló wáyé lánàá kò tẹ̀ ń ṣe ṣọ́ọ̀kì bí PSG ṣe na Manchester City kò ń ṣe ṣọ́ọ̀kì ṣùgbọ́n ṣọ́ọ̀kì nǹkan tó yani lẹ́nu nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Champions League lánàá òun náà in fact mi ìgbọ́rúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí rí in fact SPINNET gan tó ń ṣe betting tó jẹ́ pé gbogbo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ló mọ̀. Sheriff ní Moldova ó máa pààrọ̀ o mọ Sheriff tẹ́lẹ̀ nínú jíjẹ Champions League jọ láti mọ̀ wọ́n ní Champions League mọ̀ wọ́n ní league wọ́n ti bá lọ ṣe kìíní yẹn. gbẹnusàn o mọ̀ bẹ́ẹ̀ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Sheriff de la Sport wọ́n ṣọ́ọ̀kì Real Madrid the all-time Champions League winner lánàá 2-1 ìyẹn nílé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid eléyìí ló ṣọ́ọ̀kì èèyàn jù Shakira ṣòǹkà sára bákan náà ní Portugal lánàá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool wọ́n tún tẹ̀síwájú láti máa ṣe dáadáa ní sáà tí àwọn àánú ẹ̀ yìí nígbà tí wọ́n na FC Porto 5-1 ìyẹn ní àná. bẹ́ẹ̀ni lápapẹ̀ láfẹ̀rẹ̀ Lagbo Sport fún títa àárọ̀ tòní lórí iléeṣẹ́ rédíò Tìtùngbà 100.9 lónìí tó jẹ́ ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2021 ọjọ́ kejì tí Real Madrid àti PSG jẹgba àwọn kan tún máa tẹ̀síwájú lónìí. títẹ̀ tó dé lárí àti ìwọ̀n títẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni eléyìí la fi wọ ètò láàárọ̀ tuntun ní jẹ́jẹ́ mọ̀ pé àná alánà náà bẹ́ẹ̀ dépòdépò pé Real Madrid wọ́n gba ìyà lọ́wọ́ Sheriff ní Santiago Bernabeu ìyẹn ò túmọ̀ sí kò dá Karim Benzema dúró láti máa wà ní ipò kẹrin lákàsọ̀ fún ẹni tó mi àwọn jù ní ìdíje Champions League Karim Benzema ó ti kọjá Raul Gonzalez ìyẹn ní àná pẹ̀lú 75 goals 72 goals níbi tí Raul Gonzalez ní 71 goals ẹni tó wà lókè Karim Benzema náà ni Lewandowski with 75 goals Messi 121 goals ó score lánàá fún PSG níbi tí C Ronaldo ìyẹn olú ọmọ nínú kámi àwọn ní díje Champions League ìyẹn ní 135 goals bí ó ṣe wà lákàsọ tábìlì ẹni tó mi àwọn jù ní díje Champions League lánàá nìyẹn bẹ́ẹ̀ ni anika máa sọ pé ìyàlẹ́nu tó jẹ́ ni pé sórí Benzema mi tó àbí kókó tó mi ni pé rẹ́kọ̀dù títí ẹ̀ ó ń lè lọ ní lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n as a team lánàá tí wọ́n pàdánù ló mú Sheriff tó tẹ̀ tí wọ́n na Madrid lánàá Kemi Sport ní country ẹ̀ lọ́hùn ní Moldova lọ́hùn àwọn ni wọ́n ṣe dáadáa àwọn ni champion lọ́hùn ṣùgbọ́n champion tiwọn kò lè bá Adékúnlé titiwa ní Nàìjíríà kò lè bá figagbága Adékúnlé tiwa Nàìjíríà ní Aqua United nítorí líìgì tiẹ̀ líìgì tá à ń sọ yìí tí Sheriff tiwa kò dáa tó líìgì torílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nàìjíríà ní PFL ó dàbí lójú tó ń túmọ̀ sí pé lánàá Adékúnlé tiwa Aqua ó máa na Real Madrid. wait líìgì ti Sheriff bẹ́ẹ̀ni ní Moldova bẹ́ẹ̀ni kò dá tó líìgì ti Nàìjíríà
Aqua United tó lọ kópa ní Champions League wọn tẹ̀ láǹfààní láti kópa fún ti Champions League ti ilẹ̀ adúláwọ̀ tí wọ́n já wálé. bẹ́ẹ̀ni tó túmọ̀ sí pé Sheriff ló ń ṣe Aqua United lè kojú Real Madrid. tó túmọ̀ sí nǹkan tó sọ fún ọ náà ni pé Aqua United náà lè ṣọ́ọ̀kì Real Madrid ní Bernabeu. bẹ́ẹ̀ni ẹjẹ eléyìí la fi lábẹ́ ẹ̀yẹ olólùfẹ́ wa láàárọ̀ tòní ẹ máa bá wa kálọ̀ báyìí máa fi yànnàná àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ti Portugal ní FC Porto pẹ̀lú Liverpool náà yà mí lẹ́nu nítorí pé ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ǹkẹsàn láàrin àwọn méjèèjì ló wáyé lánàá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́jọ tí àwọn méjèèjì ti ní Liverpool borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 5 nígbà tí wọ́n gba draw yẹn ọ̀mì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 3 láàrin Portugal FC Porto pẹ̀lú Liverpool eléyìí tó tún wá túmọ̀ sí pé lánàá ní ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́kẹsàn wáyé tí Liverpool tún ṣe kíni tó gba ìyà gidigidi 5-1 ló lọ na Porto mọ́lé ní Estadio de Gradal Stadium wọn ní orílẹ̀-èdè Portugal eléyìí tó ń túmọ̀ sí pé FC Porto ta ni ó ń da lọ́wọ́lọ́wọ́ kò tí ì ṣe pé ta ló lè dá Musala dúró lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbí ó tún ti píkì fọ́ọ̀mù ẹ̀ padà lánàá omi àwọn lẹ́ẹ̀mejì kò dúró náà tẹ́lẹ̀ ó ní ó pìkì fọ́ọ̀mù ẹ̀ padà. bẹ́ẹ̀ni ó ti hang ẹ̀ tẹ́lẹ̀ tó bá wo last season kò fọ́ọ̀mù ẹ̀ ò dàbí dáadáa. òun náà ní this season náà ó ń ṣe dáadáa náà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni nísìnyí náà ló tún jẹ́ nínú ọ̀rọ̀ fọ́ọ̀mù yẹn la fi rí nǹkan tó ń pè ní greatest ever láàrin Messi àti Ronaldo. Messi lánàá ó score lánàá tó ń túmọ̀ sí pé ó ti score 17 consecutive Champions League. eléyìí tó jẹ́ pé consistency yẹn ti lágbájú ó ti jù ọdọọdún for 17 years ló máa ń mi àwọn eléyìí ní agbára gidigidi. ṣùgbọ́n kí bàbá kó tó mi àwọn oníṣà yìí bàbá làágùn kó tó mi àwọn ni o. ṣòro ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ against tó tún wá vindicate ìyẹn ló tún wá túmọ̀ sí pé Pochettino tó yọ jáde nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó níṣẹ́ ohun tó ṣe ó nítorí Man City ló ń fẹ́ unleash ó dẹ̀ unleash against Man City. kí gò yẹn kó tó wáyé Messi parẹ́ sórí pitch ni àwọn wá Messi kiri ni. Messi ò parẹ́. ṣùgbọ́n àwọn tó ń ṣe deadly iṣẹ́ nínú ìfigagbága tàná nínú fún PSG òun náà ni Verratti. bọ́bọ́ yẹn fẹ́ pa wá. ọmọ ẹgbẹ́ Verratti náà pẹ̀lú àwọn midfielder ńlá tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n rate Verratti higher nínú tá bá sọ̀rọ̀ pé àwọn tó mọ bọ́ọ̀lù ń gbá ní agbábọ́ọ̀lù láàrin gbogbo so Marcus Verratti is one of them. a tó lọ sínú ìfigagbága yẹn pápápá ẹ̀jẹ̀ àsáré bẹ̀rẹ̀ ìyẹn ní àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí obìnrin torílẹ̀-èdè Nàìjíríà ìyẹn tí a pè ní Super Falconet under-20 obìnrin torílẹ̀-èdè Nàìjíríà. Coach Christopher Danjuma wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé dépò bí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti under-20 ti obìnrin torílẹ̀-èdè Nàìjíríà bó ṣe jẹ́ pé wọ́n pa orílẹ̀-èdè ti Central African Republic ayò 7-0 ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá. wọ́n jẹ́ kó di mímọ̀ wípé wò dépò bí a ṣe nà wọ́n tó bá di second leg àwọn ò ní bọ̀wọ̀ fún orílẹ̀-èdè ti Central African Republic àwọn ò ní respect wọn rárá àwọn ò ní fọ́ fún wọn. wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ ní 7-0 lálákọ̀ọ́kọ́ ó ṣeé ṣe kẹ́ má rí rẹ̀ ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn láti qualify sí under-20 World Cup tó jẹ́ pé ó máa wáyé ìyẹn ní ọdún tàwánú ẹ̀ yìí. Christopher Danjuma under-20 coach ti Super Falconet náà ló jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kò tó fọwọ́ síta ní nígbà tí sọ síta ní àná ní pé àná ni àbí ìjẹta lọ́jọ́ mọ́lẹ̀ nígbà tó sọ pé ó dá mi lójú pé a máa tún borí ìfẹsẹ̀wọnsẹ̀ lẹ́lẹ́kejì yẹn tá a bá lọ bá CAR play ní orílẹ̀-èdè wọn ṣùgbọ́n ẹgbẹ́ máa ń mi àwọn bíi 7 goals sí òdo àbí sí ẹyọ kan yẹn irú ẹ̀ ni kò ní ṣẹlẹ̀ wọn ò ní jẹ́ kí goals yẹn kó pọ̀ tó yẹn ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn mo rí pé bí ó tiẹ̀ ju 2-1 ọ bí ó ju 3-1 ó yẹ ká lè borí tí àbádẹ́ tó wá padà borí bẹ̀ yẹn mo rí pé a lè pàdánù sọ́wọ́ sí CAR ìyẹn lọ́dọ̀ ti tèmi bí mo ṣe rí náà ni Danjuma wá sọ síta ṣùgbọ́n òun ni akọ́nimọ̀ọ́gbá irú ọ̀rọ̀ báyìí èmi ò fẹ́ kó ṣe kíni kó máa jáde látẹnu akọ́nimọ̀ọ́gbá mo fẹ́ kó jẹ́ pé òun gangan ló máa boost mọ́ra àwọn ẹgbẹ́ a tún lè score ju goals yẹn lọ a lè score ju méje lọ tó bá jẹ́ pé irú
thought tó gbé wá lélẹ̀ Wọ́n àti máa wà nǹkan tó sọ carried fún away. wọn bẹ́ẹ̀ ni pé ẹ lè ṣe dáadáa ju bẹ́ẹ̀ ṣe ṣe lọ o àwọn eléyìí ò dáa o tábà ní pé ká ṣe báyìí ó ṣe é ṣe kọ́ mi àwọn bíi mẹ́ta mẹ́rin ṣùgbọ́n gbàdé ti sọ pé ẹ má retí méje lọ́wọ́ wa tábà ní pé àretí méje lọ́wọ́ wa tó sọ bẹ́ẹ̀ fáwọn agbábọ́ọ̀lù ẹ náà kọ́ má retí méje ó ti ń túmọ̀ sí pé ó ti ń instill ó ti ń create fear pressure sínú tíìmù ẹ nìyẹn tó bá dẹ̀ débẹ̀ ó ṣe é ṣe kọ́ má mi àwọn ju méjì àbẹ́yọ̀ kan lọ. bẹ́ẹ̀ ni wọ́n fi magic yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí in fact wọ́n ti fẹ́ fìlì magic yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn nínú líìgì ti orílẹ̀-èdè nàìjíríà NPFL ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Enugu Rangers nígbà tí ìròyìn jẹyọ láàárọ̀ tòní wípé agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fúnkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG tó jẹ́ ọmọ orílẹ̀-èdè ti Benin Republic agbọ́wọ́ wájú tẹ́lẹ̀ fún wọn wọ́n jẹ́ kó di mímọ̀ wípé agbábọ́ọ̀lù yìí Stephan Senseyo ó ti fẹ́ darapọ̀ mọ́nú líìgì ti orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Enugu Rangers ìròyìn jáde wípé Senseyo kò sí pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan láti ọdún tó kọjá ìyẹn láti oṣù kẹfà ọdún tó kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Enugu Rangers ìyẹn tí a mọ̀ sí Flying Antelope wọ́n ti ń ṣe ìdúnàdúrà wọ́n ti fẹ́ gbé agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fúnkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG bákan náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti fún orílẹ̀-èdè ti Benin Republic ṣùgbọ́n ọmọ ọdún mẹ́tàdínlógójì ní 37 years ó ti fẹ́ wá darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Enugu Rangers ìròyìn ayọ̀ rèé fún líìgì torílẹ̀-èdè Nàìjíríà. tẹ́bà tẹ̀lé rí àwọn professionals tó ti kàtẹ́ sọ pé wọ́n fẹ́ rìtáyà tó wọ́n rìtáyà sí orílẹ̀-èdè wa láti wá máa bú sí léègì wa nǹkan tó da lélẹ̀ tẹ́bà ní pé káwọn ṣẹ̀ṣẹ̀ yàn lè kóyàn kéré nínú ìgbà tó wà ní ó ti wá sí Premier League rẹ̀ ó ti gbá bọ́ọ̀lù dáadáa ní Premier League ó ti gbá bọ́ọ̀lù dáadáa náà ní orílẹ̀-èdè ní West Ham ó ti gbá bọ́ọ̀lù dáadáa ní PSG ó tún ti lọ sí Turkey ló parí kàríà ẹ̀ sí àmì ló end bọ́ọ̀lù ẹ̀ sí ní ọdún tó kọjá tẹ́bà ní pé kó wá sí ìdíje sí Enugu Rangers kéré sí gbogbo àwọn ibi tó ti gbá bọ́ọ̀lù rí ṣùgbọ́n èmi rí pé tó bá kókó wà tí Enugu bá rà ó máa ṣe dáadáa ó máa boost Enugu ó máa boost wọn gidigidi lọ sí òkè eléyìí tó jẹ́ pé àti ìrètí irú àwọn kan báyìí káàtì ẹ̀ ló máa gbé àwọn players lókè òkun Persitao bí wọ́n ṣe lọ gbé Persitao náà nìyẹn ní Egypt bí àwọn bọ́ ṣe tẹ́bá ní pé ká máa wo àwọn tí wọ́n ń da jù wá lọ àlàálì o Sundown o gbogbo wọn bẹ́yẹn wọ́n lọ ń gbé àwọn player wá láti òkè òkun lọ́hùn wá sórí orílẹ̀ líìgì titi wọn lọ́dọ̀ titi wa náà tábà ń gbèrú àwọn player báyìí wá sórí léègì tiwa ó máa boost wa into dání ṣùgbọ́n ṣé Enugu Rangers ìwé àdéhùn wọn ọlọ́dún kan náà ni ṣùgbọ́n láàrin ọdún kan ẹ̀ ṣé wọ́n lè san owó Senseyo àti ẹ̀ lè sọ bóyá dọ́là náà máa fi san bóyá náírà ni torí mú mọ̀ pé Senseyo tó bá wá sí orí Enugu Rangers kò lè gba owó táwọn tó kù tí wọ́n ń gbà amòye tí wọ́n san fún wọn ṣé Senseyo lè gbàrú owó bẹ́ẹ̀ tí ò bá lè gbà kò ní fẹ́ darapọ̀ mọ́ wọn kò ní gbàrú ẹ̀ wáyé tó ṣe wá fẹ́ darapọ̀ mọ́ wọn. ó máa power of bargaining ni nítorí bí ìrírí títí ẹ ó máa jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ wá rí pé tí wọ́n bá padà sáyẹn a máa mọ oyè ẹ̀ ó máa padà juwọ́lẹ̀ fún wọn kò lè juwọ́lẹ̀ kó kéré sí nǹkan tí pẹ̀lẹ́ ń gbà ní Kano Pillars ìyẹn Rabiu Ali mo mọ iye tó ń gbà ní Kano Pillars òun dẹ̀ ló ń gbowó jù lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá ti mú Senseyo wá tó gbowó tó kéré sí ti Rabiu Ali á jẹ́ pé òun fúnra rẹ̀ ọmọ ọwọ́ tiẹ̀ ni ẹ̀. ó yá láti bẹ̀yẹn já sáré lọ sọ́dọ̀ agbọ́wẹ́gbẹ́ fún orílẹ̀‐èdè Nàìjíríà tó wà nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Villarreal ìyẹn Samuel Chukwueze ìròyìn ayọ̀ rèé lẹ́yìn oṣù márùn-ún tó jẹ́ pé Samuel Chukwueze tí ò sí lórí pápá tó ní ìfarapa olùkọ́ni ẹ̀ ìyẹn Unai Emery ó ti wá gbé jáde báyìí wípé Samuel Chukwueze ara ẹ̀ sì ń san pépè díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò ní sí nínú ìfigagbága tí kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United máa gbá pẹ̀lú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Villarreal mo mọ̀ ní pé bí mo ṣe dárúkọ wípé kò ní síbẹ̀ ọkàn àwọn olólùfẹ́ Manchester United balẹ̀ Unai Emery ó jẹ́ kó di mímọ̀ wípé Samuel Chukwueze kò ní gbá bọ́ọ̀lù látàrí pé ó ṣẹ̀ṣẹ̀ dé láti ìfarapa oṣù márùn-ún náà ló fi wà ní sideline lẹ́gbẹ̀ẹ́ orí pápá ìyẹn ní hospital tó jẹ́ pé wọ́n ṣe rehabilitation ìyẹn fún ìfarapa tó ní.
bẹ́ẹ̀ ni a ti mọ̀ pé kò ní kópa lé nítorí akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn Unai Emery ti jẹ́ ká mọ̀ pé Samuel Chukwueze ò ní sí lórí pápá lé ní bákan náà ni ẹni tó mú àwọn míì fún wọn jù lọ́wọ́lọ́wọ́ náà ìyẹn náà ní kópa nínú ẹ̀ Francis Coquelin ní ọmọ Arsenal tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí òun náà ní kópa látara ipò ti ní àjẹlẹ̀ red card nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ètò kọjá tàbádẹ́ ni pé ká wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó nípa gidigidi nínú Villarreal team ní tí wọ́n rẹ̀ ní kópa lé ní tó bá ń kojú Manchester United ní Old Trafford bẹ́ẹ̀ tó bá ní ká wá sí Old Trafford fúnra rẹ̀ Manchester United Harry Maguire náà ní kópa lé ní nítorí látara ìfarapa tó ní Luke Shaw ó ti wà online ó wà ní standby kò sure pé Luke Shaw máa ṣe kí ni ó máa kópa ṣùgbọ́n ó máa wà ní orí pápá bench ní Luke Shaw máa wà ṣùgbọ́n tí a bá ní pé ká sọ ti Villarreal lọ́dọ̀ ti tèmi Chukwueze lọ́dọ̀ ti tèmi good one ni pé ó ti ń padà ṣùgbọ́n wọ́n ti jẹ́ káwọn pé a lè má rí lórí pápá. látìgbà tán ti play against Arsenal nínú Europa League náà ló ti ní ìfarapa bẹ́ẹ̀ ni long injury ni long term injury ṣùgbọ́n ó ti ṣe training dáadáa ó dẹ̀ ti padà sí ayé mo rí pé ní àárín ọ̀sẹ̀ tó ń bọ̀ kí Champions League group stages tó parí Chukwueze nǹkan á play torí a mọ gbogbo nǹkan tí a mọ ayé ẹ̀ àti róòlù ẹ̀ tó ti yọ́lẹ̀ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Villarreal yẹn Yellow Submarine lẹ́ni Manchester United wọ́n ní edge látara pé Chukwueze kò ní play nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. nígbà tí wọ́n pàdánù sọ́wọ́ Villarreal ní Champions Europa League final kò play náà. Kò play wọ́n dẹ̀ nà Man U. wọ́n nà Man U tó bá tó wà ń bẹ̀ ó túmọ̀ sí pé Man U ò lè gbọ́wọ́ ní ẹ̀ ló Trafford. ó yẹ kópa àpẹja sáré lọ sókè lọ́hùn ká lọ polówó ọjà tá a bá padà dé à lọ sínú tennis à ń bọ̀. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà láti polówó ọjà ìjà sáré lọ sínú tennis níbi tí ẹni tó gba ìdíje ti US Open champion Emma Raducanu wọ́n ti fún ní wildcard wọ́n ti fún ní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ láti kópa nínú ìdíje ti Indian Wells tó jẹ́ pé ó máa wáyé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn ní ọjọ́ Wednesday tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Emma Raducanu bá fẹ́ kópa nínú any tournament kankan ó máa kọ́kọ́ play qualifier ṣùgbọ́n látàrí pé ó gba Grand Slam US Open title ó ti ní àǹfààní láti máa kópa nínú any tournament ìyẹn ní ọ̀fẹ́ láti rí ní pé òun gan ti di ògbóǹtarìgì àgbà tennis ẹni tó jẹ́ British #1 ìyẹn Emma Raducanu òun náà ni ó máa jẹ́ first qualifier àkọ́kọ́ tó gba ìdíje ti US Open ìyẹn ní oṣù tó kọjá tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó máa padà sí California without playing any qualifier ẹ jẹ́ máa fi tó yín létí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Emma Raducanu number 100 náà ni wọ́n ránkẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí màmá ti wá sí number 22 ipò kejìlélógún number 22 ìyẹn nínú àwọn tó ń ṣe dáadáa nínú tennis Emma Raducanu wildcard láti kópa nínú ìdíje ti Indian Wells. good one fún Emma ní lọ́wọ́lọ́wọ́ ká má gbàgbé pé ní àárín ọ̀sẹ̀ tó kọjá ni Emma ṣèǹjì akọ́nimọ̀ọ́gbá ẹ̀ ló ń jẹ́ kó mọ̀ pé òun fẹ́ gba akọ́nimọ̀ọ́gbá tó dáńtọ́ nítorí pé òun dẹ̀ ó ti di ẹni tí gbogbo ojú tí ó ń wò lágbàáyé látara pé ó ń ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ ti tìpì pé ilé yìí ń kọ́ gbogbo àwọn Grand Slams tó wà níwájú ó ní àǹfààní àti máa gbà lára yìí pé kó wá lọ iṣẹ́ tó ti ṣe sẹ́yìn tí wọ́n ti rí pé eléyìí náà ti wà nínú àwọn ATP 500 Masters nísìnyí ó ti ṣe kí ni àti
WTA 250 and 500 masters ní wọ́n fẹ́ rí performance yẹ pé nǹkan tó ṣe ní US Grand Slam kó wà máa repeat fit yẹn náà ó sì tó dẹ̀ ń lọ sí Indian láti lọ kópa ṣé ó lè tún wé ó lè mú title yẹn dé látọ̀hún eléyìí ló fà á tó jẹ́ pé ojú wà lára ẹ̀ gan tàbádẹ́ ni pé káwo bó ṣe ṣe dáadáa sí àti bó ṣe win gbogbo matches ẹ̀ gbogbo àwọn ìfẹsẹ̀wọ̀n ìfigagbága tó kojú 9 games to the road to the final eléyìí ló fà á tó fi ní white card tó dẹ̀ jẹ́ tó fi gbéra lákàsọ̀ wá sí number 22 nìyẹn ní àgbáyé tàbádẹ́ ni pé káwo lọ́wọ́lọ́wọ́ àti akọ́nimọ̀ọ́gbá tó fẹ́ gbà ẹni yẹn ti kóòtù Maria Sharapova rí. káfí tó àwọn èèyàn létí wípé ẹni tó kóòtù ẹ̀ tó fi gba ìdíje ti US Open Andrew Richardson ó ti sọ fún bàbá yẹn wípé kó máa lọ ó ní ìrírí tó láti jẹ́ kí n máa ṣe dáadáa bẹ́ẹ̀ ni ló fà á tó fi lọ ẹni tó lọ gbà ń sìn tó ń tẹ̀lé ẹni tó ń hù láti gbà ẹni tó fẹ́ gbà tó máa mú lọ sí India ìyẹn sì ẹni yẹn ti ní ìrírí dáadáa àwọn méjì ni wọ́n wà nílẹ̀ ṣùgbọ́n fẹ́ wọ ẹni tó máa jẹ́ nínú àwọn méjèèjì. ó yẹ pápápá ẹni tó jẹ́ world number 1 nígun ti àwọn obìnrin náà Ashley Barty òun ti kéde síta látàná wípé òun ò ní kópa nínú ìdíje ti Indian Wells ẹni tó jẹ́ olùkọ́ni ẹ̀ Craig Tizer wọ́n jẹ́ kó di mímọ̀ wípé Ashley Barty ó fẹ́ ṣe ìgbélé ọlọ́sẹ̀ méjì 2 weeks quarantine yẹn nílé ẹ̀ láti fi sinmi dáadáa ó ṣeé ṣe kí Ashley Barty kó má kópa nínú any tennis tournament rárá ìyẹn tó bá di títí di ìparí ọdún tí a wà ní ó fẹ́ gbáradì dáadáa fún ìdíje ti Australian Open ó yẹ pápá àpẹjẹ sáré lọ sí ọ̀dọ̀ eléré ìdárayá ti gymnastic ìyẹn ti orílẹ̀-èdè ti USA. tẹ́ bá rántí nínú ìdíje ti Tokyo Olympics àgbésìn létí wípé Simona Biles ó jẹ́ kó di mímọ̀ wípé òun ní mental health nínú ìdíje ti Olympic tó jẹ́ pé kò láǹfààní láti ṣe dáadáa púpọ̀ fún orílẹ̀-èdè ti USA. Simona Biles ó wá jẹ́ kó di mímọ̀ wípé láti bí ọdún 7 sẹ́yìn ló yẹ kóun ti kéde síta wípé òun so that ní pé òun ò ní kópa nínú ìdíje ti Olympics ó ní àti ọdún 7 sẹ́yìn lòun ti ní àrùn mental health kọ́kàn òun má papọ̀ síbì kan wípé inú òun ò dùn ṣùgbọ́n láti gbà tóun ti wà ní ọmọ ọdún 6 ọmọ léńje lòun ti ń rò wípé lọ́jọ́ kan òun máa kópa nínú ìdíje ti Tokyo Olympics fún orílẹ̀-èdè òun látàrí ìpinnu tóun ní lòun fi láǹfààní láti kópa fún ìdíje ti Tokyo Olympics ó ní ẹ wò ó tó bá ń ṣe nǹkan tóun ní ó nítorí ẹ̀ gangan lòun ṣe kópa nínú ìdíje ti Tokyo Olympics ó ní ṣùgbọ́n láti ọdún 7 sẹ́yìn lòun ó yẹ kóun ti fọhùn síta wípé kò yẹ kóun kópa nínú ìdíje ti Tokyo Olympics. Simona Biles ọmọ orílẹ̀-èdè ti USA ló fọhùn síta lánàá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìtàbá ní pé káwọn nǹkan tí Simona sọ kò ṣe òun nìkan ló ní àlè pé lárùn ṣùgbọ́n a máa ní ìṣòro tí àwọn eléré ìdárayá tó ń kojú lọ́wọ́lọ́wọ́ náà ní mental health àdètí rí pé wọ́n púpọ̀ nínú wọn àdìbòṣe affect Naomi Osaka náà àdìbòṣe affect púpọ̀ nínú àwọn eléré yìí Simona Biles náà ti sọ ti tẹ̀bù síta torí tó bá lọ kópa nínú next competition òun náà máa rí pé òun ò ní ṣe dáadáa látara pé ìrònú yìí ń kọ́ ó ti pọ̀jù kí ló fa ìrònú àwọn tá à ń sọ yìí tí wọ́n ní àwọn ronú yìí òbítíbitì owó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n kí ló lè máa fa ìrònú fún wọn eléyìí tó jẹ́ pé wọ́n nídìí àwọn ẹni tó máa ṣiṣẹ́ tó ní ọgbọ́n inú láti lè máa mọ̀ pé ìṣòro wo náà ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ láti lè rí pé wọ́n yọ gàgá ìṣòro yìí kúrò ní ọkàn wọn tábà ní pé àwọn yẹn ní psychologist àwọn nídìí láti ṣiṣẹ́ lórí wọn dáadáa torí owó wà nílẹ̀ fún wọn láti ná ọkàn wọn balẹ̀ báwa ṣe rò ó ṣùgbọ́n lọ́dọ̀ títí àwọn tó ń ṣe kínní ọkàn wọn ò balẹ̀ tó kí ló ń rò kí ló lè fà á tó ti Simona Biles pẹ̀lú ìkọ́ tó ṣe ní Tokyo tó tún sọ pé òun lè lọ kópa ní next competition. ó ṣe ká má rí ní next Olympic 2024 ó possible ṣùgbọ́n èmi rí pé ó máa ti overcome challenges tó ní ó máa ti overcome ó ti ṣẹlẹ̀ láti ọdún 7 sẹ́yìn ló ti ní ìṣòro yìí. bẹ́ẹ̀ tó ti lọ kópa lọ́dún yìí náà ó kópa ó dẹ̀ tún win
bó ṣe tún máa manage náà ni wọ́n manage situation yẹn ni kó má bàa worse depression ló máa ní ìbá setting ṣùgbọ́n àwọn tí wọ́n dúró ti àwọn tá à ń sọ yìí pàápàá jùlọ bells wàá rí pé wọ́n gbìyànjú gidigidi immediately tó ṣe win tournament yẹn gan wọ́n dúró tì látara pé kò gbọ́dọ̀ tún lọ jókòó ronú nítorí àwọn ó ṣeé ṣe kí nǹkan kan ti ṣẹlẹ̀ sí rí láti kékeré tó fi ní depression yẹn tó ń fà á tí kìíní yẹn fi ń rí ọkọ ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi mo ní pé ó sì ní àǹfààní àti kópa ní 2024 ọ̀nà sì jìn 2022 la ṣe wáyé 2021 gan la ṣe wá. 2021 spinnet ń fò ní. ó yá láti bẹ̀rẹ̀ já sáré lọ sínú ẹ̀ṣẹ́ kíkàn níbi tí Anthony Joshua tó jẹ́ pé wọ́n fọ́ lójú lọ́jọ́ kìíní àná lọ́jọ́ sátidé tó kọjá ó ti jẹ́ ṣé wọ́n fọ́ lójú. kí ló ṣe ẹ fi Joshua sílẹ̀. wọ́n fọ́ mi lè fi sílẹ̀ ìròyìn ẹ̀ wà. àgbò tó fẹ̀yìn rìn ni àgbò tó fẹ̀yìn rìn ni Usyk ti jẹ gbèsè ìyẹn tó bá di February lọ́dọ̀ ti tèmi wọ́n á rí pé agbára tó máa mú wa ó máa ná wo bẹ́ẹ̀ ni Anthony Joshua tó jẹ́ pé wọ́n fọ́ lójú Alexandra Usyk náà ló fọ́ lójú Anthony Joshua ti kéde síta lánàá wípé ó ní ẹ wò mo ti trigger clause tó wà láàrin òun àti Alexandra Usyk ó ní ẹ wò ìjà ẹlẹ́ẹ̀kejì òun fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí second fight láàrin òun àti Alexandra Usyk ìyẹn ni ó ṣeéṣe kó wáyé ní oṣù February ìyẹn ní ọdún tó ń bọ̀ ìyẹn ní orílẹ̀-èdè ti Ukraine ìyẹn ní Kiev. bẹ́ẹ̀ ni tó bá ní pé káwé ìjà yẹn òun náà ti ṣe kí ni ó lóun ti trigger clause yẹn pé ìjà yẹn gbọ́dọ̀ wáyé ṣùgbọ́n Usyk ti sọ fún pé ó máa wá sí Ukraine ni o Usyk gan tẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lù lánàá ó lọ́wọ́ bọ́ọ̀ Shakhtar Donetsk pẹ̀lú Inter Milan lánàá ó lọ́ fi AJ Anthony Joshua lọ́wọ́ bọ́ọ̀ ó gbádùn ayé ẹ̀ lórí stadium ó ti sọ fún pé má bọ̀ ní Ukraine lọ́hùn kó wá bá mi jà ìyẹn dẹ̀ ti agree pé òun bọ̀ ní Donetsk lọ́hùn òun bọ̀ wá bẹ́ẹ̀ jà ìyẹn tó bá ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ Anthony Joshua fọ̀hún síta ó ní pé style tóun lò yẹn kò yẹ kó òun lò ká lóun ti mọ̀ pé bó ṣe máa rí nìyẹn nígbà òun ti lọ fojú rẹ́nà ẹ̀ lòun ṣe lo style yẹn ṣùgbọ́n nísìn àti style tó mọ̀ àti tó máa lò èmi ò fẹ́ kó fọ̀hún síta jù media social media Anthony Joshua ti pọ̀ jù parẹ́ kúrò lórí social media lọ́ máa ṣe training. a rí tí wọ́n fọ̀hún síta wípé a rí ohun kankan láti káàmpù ti Alexandra Usyk tabari ti Joshua tó sọ pé òun ti prepare ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ́ tó bá lọ jáyé lórí omi ó máa sọ tó bá lọ sí kinní amari kó gbàgbé social ó tún ti bẹ̀rẹ̀ kó má tẹ̀ rojọ́ púpọ̀ jù sí kó lọ máa gbáradì dáadáa eléyìí ló fà á tí Mike Tyson fi sọ̀rọ̀ lánàá ó ní ṣé òun wo ìjà Usyk àti Joshua ó ní ṣé àwọn méjèèjì ìgbà tó ń wà prime òun ṣáwọn eléyìí lè dúró tóun ṣá. ó yẹ fọ́fà pẹ́jà sáré lọ sínú ìdíje ti UEFA Champions League nǹkan tẹ́ ti ń retí náà lélẹ̀ èmi gan ya lo scope mo ya mú ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá mi so that ẹni bú Man City ó yẹ pápápá lánàá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG àti yànnàná ẹ̀ níbẹ̀rẹ̀ ètò náà tẹ́lẹ̀ wípé PSG wọ́n pa Man City lẹ́nu mọ́ ayò 2-0 agbá nǹkan tí Pep Guardiola sọ wípé ó máa wà impossible wípé kò lè wáyé náà tẹ́lẹ̀ wípé káwọn stop Lionel Messi káwọn dá Lionel Messi dúró fún odidi 90 minutes kò lè wáyé ó jẹ́ kó di mímọ̀ wípé Lionel Messi ṣẹ̀ṣẹ̀ ń padà bọ̀ láti ìfarapa ó ní gbogbo wa náà la mọ̀ wípé tí Lionel Messi tó bá fi lè gbé bọ̀ tó bá fi lè sáré wọ ibi box ó máa ṣòro láti stop Lionel Messi wípé kó má mi àwọn ó ní ẹ wò tó bá ti wà nínú box 18 yẹn báyìí Lionel Messi ó máa ń wà unstoppable ó ní dépò bí àwọn ṣe pàdánù sọ́wọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG ó sì jẹ́ same spirit táwọn fi na ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea ìgárádé ó ní ẹ wò kò béwu dé ó ní ṣùgbọ́n inú òun wá ń dùn wípé Lionel Messi mi àwọn àkọ́kọ́ fún PSG. bẹ́ẹ̀ ni eléyìí tó ń túmọ̀ sí pé inú ẹ̀ gbọ́dọ̀ dùn torí Lionel Messi ò ní ẹnì kẹta agbábọ́ọ̀lù kẹta tó ṣe kíni tó ti mi àwọ̀ against Guardiola Jamie Vardy ó ti mi mẹ́sàn-án Omisàn ó ti mi méje márùn-ún Lionel Messi márùn-ún Omisàn méje Lionel Messi ti mi àwọ̀ 7 against Guardiola méjì nígbà tó wà ń báyà márùn-ún nígbà tó wà Man City èyí ẹ̀ lọ́ọ̀ ló fà á tínú ẹ̀ fi ń dùn pé Lionel Messi ti pick. ṣé kò ṣe wípé ìṣòro agbọ́wọ́ wájú ó wà ń bẹ̀ sabari Man City they played very well. tó bá ti lọ wà gba thank God pé ẹni tó ní Man City ti sọ pé ẹ lọ trigger clause Mbappe òun fẹ́ gbé Mbappe tipatipa ó ṣe ó mọ bó ṣe ní àwọn dáadáa níwájú 9 la fẹ́ ẹ lọ gbé Haaland but Mbappe ní wọ́n trigger clause torí wọ́n need ẹ̀ ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ even against Chelsea ó yẹ kí gbòòyìn ju mẹ́ta lọ
ṣó ti yé sìn tó bá dé àwọn ègé Southampton náà odò náà jọgbá tó túmọ̀ sí pé àwọn dẹ̀ create chances gan lánàá náà Man City ní bẹ́ẹ̀ tí wọ́n lé kó sí clinical only finishers. chances ju mo rí chances created bí i 15 or something ṣùgbọ́n láti mi àwọn bẹ́ẹ̀ni Man City PSG dẹ̀ ni mo fi sọ fún ẹ pé tí PSG yẹn bá click Man City ò lè dá wọn dúró lánàá mo sọ pé PSG máa borí. 08113051009 tàbí 08056131009 Shakhtar Donetsk òdòdó náà ni wọ́n gbá pẹ̀lú Inter Milan. Ajax wọ́n fìyà jẹ Besiktas ayò 2-0. Ṣọ́kà wáyé ìyẹn ní pápá ìṣeré ti Real Madrid. ìfàyèrè òṣèlè rí ní Champions League lọ́dọ̀ ti tèmi. 2-1 náà ni Sheriff the new Sheriff in fact Sheriff. they are the new Sheriff in town. ní ilé Madrid gangan ni àwọn gangan ni Sheriff. Sheriff de la Sport wọ́n fìyà jẹ Real Madrid ayò 2-1. in fact nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tó bá rí pé open play làwọn ti score méjèèjì tó bá dẹ̀ wo Sebastian wọ́n ní gbàgbé Sebastian tree penalty wọ́n cancel VAR then adẹ̀rí penalty náà tí wọ́n gbélé fún Madrid pé ẹgbẹ́lẹ̀ gbà kẹ́ ṣe kí ni kẹ́mi àwọn lọ́dọ̀ ti tèmi nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé bó ṣe yá gbogbo èèyàn lẹ́nu nìyẹn kò sẹ́ni tó lè gbé tó bá mọ hall tó wà lórí pé kí Sheriff lọ nà Real Madrid ìyẹn nìkan lásán tó bá fi oyè kan sí ó lóye tó máa gbà. ẹ káàárọ̀ sà kí lórúkọ yín àti dẹ́tí ń pè pápápá. orúkọ tèmi ni Adékango láti ìtàdù. Adékango àsọ Premier League ń bí báyìí o. kí ló wá ṣẹlẹ̀ Adékango. Champions League. bẹ́ẹ̀ni afẹ́ kí àtikẹ́sì ni. ok ẹnu ẹ̀yẹ náà fi nà. ẹ ṣe kí lẹ rí sí Real Madrid Sheriff lánàá. ṣé mo káwọn yẹn máa nà wọ́n wọ́n gba bọ́ọ̀lù dáadáa. PSG Man City ńkọ́. hello. ó dàbọ̀ pápápá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AC Milan náà pẹ̀lú red card wọ́n pàdánù sọ́wọ́ Atletico Madrid. bẹ́ẹ̀ ni red card yẹn ti wáyé 13 minutes ó ti wà ẹ́lẹ́jì òun tó rí lè fa tí AC Milan fi pàdánù nìyẹn lọ́dọ̀ ti tèmi kádẹ́mà gbàgbé pé Atletico ní Champions League wọ́n dáa díẹ̀ àti sọ́ńbì láàárọ̀ àná pé Champions League Atletico ó dáa ju league ẹ̀ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí ẹ̀kọ́ a ní pé Atletico AC Milan wọn ò lè dáná Atletico a ní win or draw fún Atletico AC Milan win or draw ṣùgbọ́n nígbà ìgbẹ̀yìn Atletico borí AC Milan látara pé wọ́n ní early red card eléyìí affect AC Milan dáadáa. ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Borussia Dortmund wọ́n fi àjẹ Sporting ayò 1-0 pápápá Porto náà wọ́n pàdánù sọ́wọ́ Liverpool ayò 5-1 ìyẹn nílé RB Leipzig wọ́n pàdánù sọ́wọ́ Club Brugge ayò 2-1 lónìí àwọn ìfigagbága máa tẹ̀síwájú Atalanta máa kojú Young Boys. Atalanta Young Boys lọ́dọ̀ ti tèmi Atalanta máa borí ṣùgbọ́n mo rí pé Young Boys máa mi àwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀. Zenit máa kojú Malmo Zenit máa nà Malmo straight win fún Zenit ní lọ́dọ̀ ti tèmi. Wolfsburg máa kojú Sevilla náà lẹ́ni. Wolfsburg àti Sevilla máa ní agbára ẹ lọ gbé pé kí Sevilla mi àwọn against Wolfsburg win or draw or Sevilla win or draw. ní Alliance Arena àmọ́ bóyá goal máa pọ̀ nígbà tí Bayern Munich máa kojú Dynamo Kiev. ẹ lọ gbé kí Dynamo Kiev kó score ó dáa ju pé kẹ gbé pé kí Bayern win ní 2 or 2.5 kó win 3 goals match yẹn ìfẹ́ goals ò ní pọ̀ nínú ẹ̀ but Dynamo Kiev ní àǹfààní àti mi àwọn nínú match. Salzburg máa kojú Lille Juventus òun náà ní figagbága ńlá tòní ní aago 8 Juventus versus Chelsea. ilé ìmáà ní agbára díẹ̀ nítorí pé mo rí pé ó dàbí N'Golo Kante kò pẹ̀lú àwọn tí ó lọ látara COVID-19 bẹ́ẹ̀ ni a dẹ̀ ti mọ̀ pé Kante ní rock solid midfield àwọn ìyẹn agbábọ́ọ̀lù àárín gbùngbùn lọ́dọ̀ tí mo rí pé Juventus win or draw. Juventus win or draw not Chelsea straight winning. not Chelsea straight winning. kò ní jù báyìí lọ fètò ti Lagbo Sport akí gbogbo ẹ̀yin tá ẹ wà lórí ẹ̀rọ ayélujára ti Facebook. wádìí ọlọ́yọ̀ọ́ Bàṣírí Babátúndé Ọlátúndé kalẹ̀jẹ́ ayé Àwíkòkò tiwa ó ń wò wá láti ọ̀nà tó jìn aránṣẹ́ ni ọ̀nà Àwíkòkò jìn Ọlálẹ́kan ju bí wàá bẹ́ẹ̀ ni Ọ̀rẹ́kọ̀yà wàá Waheed gbogbo yín pátápátá là kí Wálé Fádéyì à ń kí ẹ dáadáa ó lè má gbọ́ wa ó lè má tẹ̀lé wa àṣẹ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀. orúkọ tèmi náà ni Kemi Ọ̀jẹ̀dìran SPINNET Akeem, thank you very much. Sodiq Omakibolu, you are cited. Orúkọ tèmi náà ni Kemi Ọ̀jẹ̀dìran. God bless Nigeria.